ẹ dákun torí Ọlọ́run mo wá fẹ́ àbílẹ̀ kankan lọ́wọ́ gbogbo wa pẹ̀lú bí a ti gbọ́rọ̀ ìsìláàmù wa délẹ̀ ìlú báyìí. Ó ti pẹ́ débi tí mo ń pariwo kéde yìí ju ẹ tó sọ lásìkò yìí náà. Gbogbo ìdílé kọ̀ọ̀kan a family, ìdílé kọ̀ọ̀kan tí ń wí nísìn, ọkọ ìyàwó àtàwọn ọmọ mẹ́ta lẹ́bí ni, ọmọ mẹ́rin lẹ́bí ni, ẹ dákun. Nínú àwọn ọmọ wa, ẹ jẹ́ á yọ nọ́mbà tí ò kéré nínú ọmọ wa. Ká dedicate pé gbogbo kómédè kómé ìwọ̀ ìgbọ̀dọ̀ já àfà. Èmi wà ní kó má jẹ́ medical doctor tí ó bá jẹ́ o. Ní kó má jẹ́ nurse tí ó bá jẹ́ kíni jẹ́mà tí ó bá jẹ́ o. Ní kó má jẹ́ engineer tí ó bá jẹ́. Sì ní kó má jẹ́ architect tí ó bá. Àmọ́ gbogbo yóò jẹ́ engineer ni architect ni kíní kan gbogbo kankan tí ó bá jẹ́ ó gbọdọ̀ ti kọ́kọ́ jẹ́ alimun min Islam. Kó nímọ̀ nípa ẹ̀sìn. Ìdílé kọ̀ọ̀kan ti bùkátà sí pé a ti jẹ ìsìláàmù ní gbèsè onímímọ̀ kọ̀ọ̀kan nínú fámílì kọ̀ọ̀kan. Onímímọ̀ kọ̀ọ̀kan nínú kíni ó kéré jù lọ. Ọmọ mélòó ni wọ́n bí? Ọmọ méjì péré náà ni. Ìkánú wọn gbọdọ̀ ní ìmọ̀ ìsìláàmù délẹ̀. Àdìgbò wọn kàdìmọ̀, àdìgbò wọn kọ̀ṣẹ́ mọ̀. Àwọn gbọdọ̀ mọ̀ pé ìwọ ìgbogbo kómi lè kómi ìrìn àjò ilé ayé rẹ̀ ìmọ̀ ìsìláàmù tó jẹ́ ó gbọdọ̀ wá náà. Ojú ọkùnrin ojú obìnrin, ẹ máa ń yọ obìnrin lẹ́nu kiri náà wíyó. Torí nínú àwọn mistake dá àti ṣẹlẹ̀ Yorùbá lánàá ni pé wọ́n fojú kéré ìmọ̀ kéwú àwọn obìnrin, ó sì ṣàkóbá fún wa. Ẹja ní àwọn obìnrin murabiyat tí wọ́n ní ìmọ̀, ẹ̀yà wájà máa wo jíìpù tí ń bọ̀ pẹ̀lú ọ̀nà. Èyí tí ó mọ kéèyàn fi mọ já àfà láwọn àsìkò táwọn ọmọ yìí bá dé, kì í ṣe táwọn yẹn fi ń já àfà lónìí o. A sì ti ń gúrò rẹ̀ wà alhamdulillah. Àwọn ọmọdún méje ti ń parí Al-Qur'ani ní ìhá kìí ṣe kíkà ní ìhá tí wọ́n há sórí tẹ́yányá. Ọmọdún mẹ́wàá wọ́n ti sọ lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ nígbà tí pé wọ́n sọ Yorùbá wọ́n ti sọ lárúbáwá lónìí adúgbọ́lọ́tọ̀ọ̀lọ́. Wọ́n ti há hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọmọ tí yóò sì wá gbé ìlẹ̀. Ẹ̀dàkùn kí mọ̀ torí pé ọwọ́ tí gbogbo àwọn aláṣìṣe àwọn ẹlẹ́bọ àtàwọn oníbídí àmọ̀ǹdàrú ọwọ́ tí wọ́n ń gbé nísìn kò sí ń ta lè fi kojú ogun wọn yẹn kọjá kí ni ìmọ̀ ni o. Àdánwò kan bẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní àwọn náà kó wáyọ́ mẹ́lẹ̀ Yorùbá. Ṣẹ́rá àdánwò ọkùnrin tó wá gbógun ti àwọn sàbí Ànábì ilẹ̀ Yorùbá yìí. Ṣé mọ tọ́lọ̀ fi kẹwàá kéwù rẹ̀ tọ́lọ̀ wò tí ó pọ̀ ní o. Ìmọ̀ rẹ̀ tọ́lọ́wọ̀ tí ó pọ̀ ní o. Ní nǹkan kékeré ṣe kèké ń dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ o. Ní tó bá sọ lọ tó sọ bọ̀ níbi tí ń sọ àwọn sàábé láì dáun náà níbẹ̀ ni ó ti já lu kòtò tí ó tó á sí ni pé ìwọ tó lè jáda lúrú kòtò yìí ọ̀rọ̀ tó ń sọ yìí náà ń gọ́ relevant. Ká ní kéwù lọ rí ń bẹ tó kéwù ni tó wá nínú ẹ̀mí burúkú tó níyẹn wàhálà òde o. Torí pé tó bá dá wàhálà nílẹ̀ tán ẹni agbára rẹ̀ ó ka ó ṣe kíni ó kéré. Àbáni tí ó bá ti dá wàhálà rẹ̀ lẹ̀ obìnrin kan tàbí jòkó lẹ́kùnlé rẹ̀ bí ti ń dáná lọ́wọ́ náà ni. Tó rẹ̀ bá kàn sọ wípé kí ni rí àìjí sọ ohun òṣèlú sí lára rẹ̀ ọ̀tọ̀ ní tí Kùránì bí ọ̀tọ̀ ní tí ń wí obìnrin lásán lásán ó mọ̀. Àwọn ọmọ kéwà àwọn ọmọ ìdájọ́ àti ẹ̀yìn àbáwọn ìkú lélẹ̀ àṣírí tẹ̀kẹ̀ tú torí pé kéwù rẹ̀ ṣe kíni ó mọ̀ níwọ̀n. Àmọ́ kéwù tí ẹ̀ ló mọ níwọ̀n ó ti fán orí burúkú nì síta débi pé àwọn tó kéwù ní ọmọ rẹ̀ náà ti gbà wọ́n sì gbà lágbàsódé tírú wọn ní wọ́n bá wá ọ̀gá débi kìí lẹ́gbẹ̀ẹ́ láti dàgbà ìlú kan bá ń tòrò àwọn kìí kan bẹ̀rẹ̀ ìdí wọ́n dàgbà o ipò ńlá sì ṣe é ṣe kó bọ́ sọ́dọ̀ ọ̀run wọn o. Táwa náà bá tètè láwọn ọmọ tá a rè dáadáa pẹ̀lú ìmọ̀ ọ̀sẹ̀ ó ṣe wọn ọ̀sẹ̀ ó ṣe wọn o. Gbogbo àwọn àlùfáà wa tá a sì ní ọlọ́ba ṣàánú gbogbo àwọn àlùfáà tún náà mo rí fídíò tán náà àwọn àlùfáà wa lánàá ẹ̀kún sì fẹ́ máa gbé mi. Nígbà mo rí wọn tí mo rí pé mo wá fojú wo mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ àwọn àbájúmọ̀ ti ń dàgbà. Àbá ti ń dàgbà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo ti fún inú wọn dé gbogbo tán ni.
mo wá tún wò ó pé mo wá tún rí wọn mo sọ́ọ̀dù wọn wọ́n tún wá gbé kámẹ́rà síbi ẹ̀yìn wọn báyìí ẹ̀yìn ọrùn wọn báyìí ẹ̀yìn ọrùn yẹn ti wá ń jọ bí àwọn bàbá wa ń gbà bá náà ìkéré táwọn rí pé àwọn bàbá yìí ti ń di arúgbó tí èèyàn máa wò ó pé ogún ọdún sóní ọlọ́run ló mọ iye tá a ti gbé àgbẹ̀ náà kú fún wọn o ṣé kò ní di bá ti máa gbé wọn sí kọ̀ọ̀kan àwọn ìwo ní òòrùn ló lè wọ́n àwọn ìwo tí gbogbo wa tí mọ̀ wá ò dìbò yìí àtẹ́mi àtẹ́yìn náà tàbí ráwọn ọmọ ní kí ó mọ̀ yìí tẹ́kọ̀ọ́ ìsìláàmù fẹ́ wù wá mọ̀ yìí ọ̀gọ̀rẹ́ tó fẹ́ kọ́ tọ́mọ tí ń ràn mọ́ lọ lé kí ó nìsín àníyàn kálukú àṣírí padà ń tú pèké padà ń ṣe ìmọ̀ yẹn gẹ́gẹ́ ní interest ẹlòmíì ọmọ tèmi náà gbọdọ̀ dé Saudi tó rí pé àwọn àfáà tán lọ Saudi gbà wọ́n dé báyìí wọ́n ń kọ́ skul wọ́n ń kọ́ mọ́sálásí ní tí ń rínú kọ́mọ tèmi náà lè dé kó lè kó kọ́ skul ó blow ẹ̀sìn òjàre ọmọ tòun náà ó blow àníyàn tẹ́lómi fi rọ́bọ wá ní kí ó lò kódà ìlúmí àwọn ẹbí wá tó wá mọ́ wá tẹ́ pé ìjọ ìgbà ó ló máa kí ó débi kó máa lọ Saudi yẹn ìyá kí lẹ̀ yìí fẹ́ kó lọ Saudi fún ẹmọ̀ tí ó gbẹ́ kàn lè tó sáfẹ́ búrò yìí náà ẹlòmí ń gbọ́ ọmọ ògbọ́ sí lẹ́nu mọ́ ó wá ń wá bóò ní wọ́n ti fó ṣe bí láìsí gbèsè ayé ọmọ tó fi mọ́ wá lè kórùn tó fi báwọn afábá lu ọdún méjì pẹ̀lú kan pẹ̀lú ọmọ táàrọ ọmọ bá balẹ̀ tán tó sì tún àyọkùn lè kó padà ẹ̀bá ni àkéésí ọtún yọkùn lè kó padà ní ẹ̀ǹgbà ara rẹ̀ ti balẹ̀ wá rò pé kó tó ṣe àwọn prógrámù kan nígbà ara rẹ̀ balẹ̀ ọ̀sẹ̀ ọlọ́rin mú sí prógrámù al-Islam ìrọ̀lẹ̀ ẹ̀lú ẹ̀dàkù ẹ̀sìn Islam dáadọ́ ń ṣe yìí àṣọ ẹ̀sìn mí ìdísìn àṣọ ẹ̀sìn mí aláìlẹ̀sìn náà ẹ wá wo bí tí Islam dé lónìí Ọlọ́run ló ní káwọn onímọ̀ kí wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ fún wa